Africa Content TV.
ọdún tó máa dìbò ní 2023 àwọn kan dẹ̀rẹ̀ wọ́n máa fi wọ́n rúbọ fún Nàìjíríà wà lọ́wọ́ báraka èmi ìwọ ẹbí mi ẹbí ẹ ẹbí wọ́n ẹbí àmọ́ wọ́n lè lára àbáta ọ̀dọ̀ ìgbésọ̀ sí wa rárá ẹni kó mọ̀ ọ́ ní tí wọ́n bá tó. ṣé bàtí ọ̀dọ̀ ọ̀tọ̀ bàtí ọ̀la fẹ́ ká bàtí àyíká. ṣé wọ́n lè fi ṣáàdù lórí ẹlẹ́rìí ojú. ẹ ṣe ní ọbẹ̀ ládùúgbò ìlú káwọn dé. ìyá ní ọdẹ ìlú ọbẹ̀ ni wọ́n lọ. Ọjọ́ mọ́tà CEO so founder máa tọ́jú families ẹ̀jìnlẹ̀ ní ìkànnì wo bí akọrin báwọn èèyàn wa náà kó tó ní wọ́n máa bẹ̀rẹ̀ sí ní náà bí akọrin báwọn èèyàn wa náà fún àgbàgà àmì tọ́ntọ́ntọ́ ẹgbẹ́ náà ní ìlànà ṣe Sọ́jú ọmọ táyà. Every year làbàgàbà sínú ọgbẹ́ wa. Ó tóbi fún tí wọ́n jọ̀rọ̀ làbàgàbà sínú ìsinmi wọ́n sí. Lọ́gá ọ̀gá ẹ̀bùrù ìṣòro níbi ó. Lọ́gá ìlú ọ̀gá ńlá. Ọ̀gá ńlá kọ́kọ́ pírísẹ́ńtà. Ní Nàìjíríà rẹ̀ àti lọ́wọ́ òkè òkun. Appreciate her, drinking her. Lord, oh God, whatever I tell you, come back to see the top. Lord, oh yeah, what's that? Is that about you, my friend? They are about showing them, little bit of fun. Yeah, they are about you, the back on party. Dada àwọn ọ̀bẹ̀rẹ̀ táwọn ibi àwọn fàájì yẹn fẹ́ kan kẹ́mí ẹ̀yìn tí wọ́n yára lábàgàbà sí àtìtọ́rí 31st December lálẹ́ àjọpọ̀ àgbàdúrà ní lábàgàbà sí o pé ọlọ́run ṣeun àárín 31st December tó bá wà ní lọ́la at the 1st of January 2023 ọdún tó tún lábàgàbà àti àtúntì bẹ̀rẹ̀ 365 days àtibọ̀lá ara àbáta aláàbí kan ti tán. Ebi weekend ebi month end ebi year 22 end àtibọ̀ àbàdúrà ìṣòro wa ti tán. Àbúrò ti tán nílé wa. Ìdààmú ti tán ó làbàgàbà sí nílé gbogbo wa. Ọ̀la January 1st 2023 ìbẹ̀rẹ̀ ọdún ìbẹ̀rẹ̀ oṣù ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ ohun tuntun máa.